ẹ̀ṣọ́ aláàbò pa àwọn ajínigbé méjì wọ́n rí ìbọn AK-47 gbà lọ́wọ́ wọn. àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ àti ọlọ́pàá ní Kwara ti mú méjì balẹ̀ nínú àwọn Fúlàní agbébọn afẹ̀míṣòfò tí wọ́n lọ ká àgbẹ̀ méjì Musa Saka àti Ridwan Shehu mọ́nú oko wọn ní abúlé kan tí wọ́n ń pè ní Onílé Aró àti Ìsálú nípínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá ní Kwara Paul Udama ṣàlàyé fáwọn oníròyìn pé lọ́jọ́ 17 oṣù kejì ọdún yìí ní àwọn àgbẹ̀ méjèèjì tó mórí bọ́ lọ́wọ́ àwọn agbébọn nínú oko wọn ní abúlé Onílé Aró mú ẹ̀sùn lọ ságọ̀ ọlọ́pàá tó wà nílùú Òkè Ẹ̀rọ nípínlẹ̀ Kwara pé àwọn ajínigbé kan tó dìhámọ́ra pẹ̀lú ìbọn àtàwọn ohun ìjà olóró míì ya wọnú oko àwọn. ìpè yìí ló mú káwọn ọlọ́pàá àti ẹgbẹ́ fìjìláńtẹ́ kóra wọn jọ tí wọ́n sì lọ dojú ìjà kọ àwọn agbébọn ọ̀hún. àsìkò àkọlù náà ni wọ́n mú méjì balẹ̀ nínú àwọn afẹ̀míṣòfò náà tí wọ́n sì tún rí ìbọn ajísunkún náà AK-47 gbà lọ́wọ́ wọn. Udama tẹ̀síwájú pé ọ̀kan lára àwọn fìjìláńtẹ́ tó fara kááṣá ọta ìbọn lásìkò tí wọ́n dojú ìjà kọra wọn ti ń gba ìtọ́jú tó péye nílé ìwòsàn báyìí. bẹ́ẹ̀ ni wọ́n ti kó òkú àwọn agbébọn méjì ọ̀hún lọ sí yàrá àgbókùsí nílé ìwòsàn olùkọ́ni fásitì Ìlọrin UITH fún àyẹ̀wò tó péye. iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń gbìyànjú láti mú àwọn afurasí agbébọn yòókù tó sá lọ. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.